Ẹ bá ń kí o, ẹ bá ń kí, ẹ bá mi kádé orí mi o, ìdùnnú ayé mi, alátìlẹ́yìn mi, olówó orí mi. Ọ̀pọ̀lọpọ̀ mi o, Olúṣọlá, ọ̀pọ̀lọpọ̀ mi o, àìfẹ́ ayé mi, ìdùnnú mi ni. Ọlọ́jọ́ ìbí o, Olúṣọlá o, Diamond ṣàfẹ́sì ni. Ọlọ́jọ́ ìbí. Àwọn aṣọ́dún owó àdìo, a máa ṣọdún ọ̀la. Ọlọ́jọ́ ìbí o, aya rẹ̀ màmá ló ní kí o. Mrs. Joy o, ó ti sí. Olúṣọlá o, Diamond o. Olúṣọlá Diamond ṣàfẹ́sì ni mo kí ọ náà sọjá fẹ́ràn gangan. OGC àárín àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ọmọ bá Samuel Ògúndáyọ̀ o. Àárín ìwọ lọmọ Adéníkàdùn Gàdé Adédọ̀yìn màmá rẹ̀ ni ọmọ Triple O. Àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe bàbá Bright, bàbá Samuel o, bàbá Bolúwatifẹ́ mi báwọn ọmọ rẹ̀ náà ní kó sàmáyẹ̀ yẹ láàrin wọn. Aya rẹ̀ ló rán mi wá bí o, Mrs. Joy o, Mrs. ODC ló ní wá kọ́kọ́ òun, ó pàdé orí òun, ìfẹ́ ayọ̀ òun, bàbá àwọn ọmọ òun. Ó pé mo mójú rògbò, mo mójú rọ̀ṣà, mo fojú kàlàgbà lúgbò mi, mi ọ̀rẹ́ níbi rẹ̀ ìfẹ́ ayọ̀ mi. Ó tún ní kí ọ púpọ̀ kìnkì ọdẹnu lé ọmọ Ṣakí o. Ọ̀yọ́ mọ́lá fi òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà, ọmọ Ṣakí nílé ọmọ Ògùn òrọ̀kìn, àgbẹ̀dẹ yan rọ́bà bà. Àpò dúdú ni wọ́n fi bọ̀ sàbàrí, ewúrẹ́ dúdú ni wọ́n fi bọ̀ lóògùn. Ọ̀sánbàrí òkọjà olókùn ní kárẹ́, èmi náà sì ní kárẹ́ àdìo mi. Àdìo máa dàrálẹ̀ káyà tó pínpín dédé. Àgbẹ̀dẹ yẹn ṣe ní Ògùn, ó lọ síbẹ̀ lórí èèpọ̀ mi ni. Ṣakí lọ́mọ arógun yọ̀ o, ọmọ afogun ṣòwò ṣe ni wọ́n pè kí àwọn bàbá yẹn. Olúṣọlá o, Diamond ṣàfẹ́sì o, ó ti sọdún iná, wàá tún ṣe tẹ̀mí sí i. Nínú owó nínú látọmọ tìrẹ pẹ̀láyé fún tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀. Ìjọ àjùmọ̀jọ kọ́nẹ́díjọ ọ̀nìkan lójú àgbo. Àfẹ́pà láyé máa fẹ́ ná, ayé ò ní fẹ́ ọ̀pá. Ìwà táyà rẹ̀ ọba ló sòyìnbó èso wọ́n ní àyè títí láéláé. Kò sí bó ṣe lè pẹ́rẹ́ ayé tàdé o, ó ní máa ṣàrí àwọn ọmọ rẹ̀. Àṣẹ ìṣàmọ́dún aya rẹ̀ ní wíwọ̀n wípé ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún rẹ̀ ló máa ṣe ọkọ mi o. Mo pé tán bá ní ta ní ọkàn rẹ̀ wí látẹ̀kan, mo pọ́nlá mi lẹ́kọ̀ọ́ lèmi jẹ́ Ibrahim Idris àtàràyè fẹ́ akẹ́rẹ́ àgbáyé. Àgbọ̀n tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ tiwa ká òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.